mi ò rí Uncle Sunday Igboho ju ẹ̀ẹ̀mejì lọ láyé mi. Ó lè wá jù bẹ́ẹ̀ lọ kí n má mọ̀. Ọjọ́ ta lọ ya fíìmù nílé wọn. That man very rich. Very rich man. Mr. Sunday Igboho. Very rich man. He's one of most successful Yoruba personality. Ẹ gbàgbé òsì, ẹ gbàgbé social media, level ní social media. Mr. Sunday Igboho, ọjọ́ yẹn ta. Ẹ̀yin èèyàn wa, Lizzy Anjorin ó sọ̀rọ̀ nípa arákùnrin tí a mọ̀ sí Sunday Igboho. Ó sọ̀rọ̀ nípa arákùnrin yìí, ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa rẹ̀. Ó sọ bí òun ṣe mọ̀, ó sọ iye ìgbà tí òun ti bá Sunday Igboho pàdé ní ìlú Èkó. Ẹ̀yin èèyàn wa, ọ̀pọ̀rọ̀ kágbọ̀n ẹ jẹ́ ká gbọ́ látẹnu Yèyé Mẹ́ṣọ̀. Adélé wọn lọ ya fíìmù. Tó bá rí àwọn exotic cast tó wá, kódà mi ìgbójú sókè. Bọ́ ẹ wọlé náà ní Sunday Igboho Sunday Igboho mú kọ́ pé ta ló jẹ́ mí mẹ́ni tó jẹ́ ọkọ̀ kí wa kọjá. Very respectful man. Mr. Sunday Igboho kò lè gbójú sókè wòyàn lójú. Ẹ gbàgbé social media. Tọ́n bá frustrate èèyàn máa láhùn. Ó ní gbogbo nǹkan tẹ́lẹ̀ tí Sunday Igboho ń ṣe yẹn. He is a man that cannot even speak. Korun ò lè sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń ṣe Yorùbá nation tẹ́ bá ní orí ọ̀fẹ́ láti mọ Uncle Sunday Igboho some years back. You will fall in love with him. Uncle Sunday Igboho ò lè gbójú sókè wòyàn. He doesn't raise his head. Very humble, very rich. Wọ́n kọ̀ kí gbogbo wa kọjá. Kódà ẹ̀yìn wọn ni mo rí. Mi ò rí ojú wọn tí mo fi ṣetán ní fíìmù, tí mo fi ṣetán ní set yẹn níjọ́ yẹn. The second time tí mo máa rí wọn, brother mi kan ó wà níbí báyìí, Kazeem Eletu. He was having his birthday, 40th birthday. So èmi ni mo wà ní in charge aṣọ, bàtà, diamond wristwatch, everything. Mo post ẹ̀ ńgbà yẹn now. That was a multi-million naira project then. Ó wà lórí Google now. So Uncle Saheed Eletu, èmi mo ṣaṣọ wọn ṣe gbogbo ẹ̀. Wọ́n wá ń lọ sí party brother wa kan tó ń kọrin ní LTV8. Mo dẹ̀ lọ ṣe fittings fún wọn. Wọ́n wá láwọn retí Baba Dami Uncle Sunday Igboho. So when Uncle Sunday came, wọ́n wá ní Lizzy jájọ tó convoy lọ. So mo wà nínú latest Range Rover mi tí mo ṣẹ̀ṣẹ̀ rà. So Uncle Sunday Igboho gbé mọ́tò wọn. Uncle Saheed Eletu gbé Rolls Royce. Gbogbo àṣẹ lọ convoy nìyẹn. So ìgbà tá débẹ̀, àwa mẹ́tẹ̀ẹ̀ta wọlé, àwọn èèyàn pọ̀ tán tẹ̀lé wa. So chair tó wà chair kékeré báyìí. So mo jókòó sáàrin, Uncle Kazeem Eletu jókòó. Uncle Sunday Igboho jókòó, mo jókòó sáàrin wọn. Kazeem Eletu yà. Irú àwọn Mr. Kazeem Eletu yẹn, these are very humble man. Olówó ń ṣe ṣìnà. Àwọn ọkùnrin tó lówó kì í ṣe ṣìnà o. Àṣírí lẹ̀ ń gbọ́ lẹ́nu mi lénìí. Àwọn olówó kì í ṣe ṣìnà o. Àwọn tó ń struggle nú ayé ló ń ṣe ṣìnà o. Irú àwọn Baba Dami yẹn tó bá jẹ́ alábàṣà ni ẹ ti ka oríṣiríṣi obìnrin mọ̀. Irú àwọn Mr. Kazeem yẹn tó bá pẹ́ alábàṣà ni ẹ ti ka oríṣiríṣi obìnrin mọ̀ wọn. Sórí tó bá gbé ní Lẹ́kì, ẹ wo irú Ìyábọ̀ Òjó ń sìn. Nígbà tí Ìyábọ̀ Òjó wá gbé Lẹ́kì kò ṣiṣẹ́, iṣẹ́ aṣẹ́wó ló ń bá kiri. Òun ni Ìyábọ̀ Òjó ṣe nílé lórí.